Good afternoon, guys. Good afternoon, wherever you are watching me from. Please, mo ti rí fídíò kan ní orí TikTok tó ń go viral. So, ó dẹ̀ ní ìyàwó bàbá mi kan tó lo fídíò yẹn. Tí wọ́n lo sound yẹn. Tí wọ́n fi jókòó sẹ́gbẹ̀ẹ́ ọkọ wọn. So, mo dẹ̀ ti rí fídíò yẹn lórí Facebook tó ti ń go viral. Ní pé ìyàwó ọba kan ó fún ọkùnrin kan ní nọ́mbà lẹ́gbẹ̀ẹ́ ọkọ ẹ̀. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo fẹ́ kẹ́ bá mi fojú inú fídíò yìí tó bá jẹ́ bẹ́ẹ̀, torí pé mo rí fídíò yìí pé wọ́n fẹ́ fi bà orúkọ ẹni yìí jẹ́ ni. Mo fẹ́ kẹ́ bá mi wò ná. Ẹ má bínú bí fóònù yẹn break ní, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má bínú. Ṣé bẹ́ẹ̀ tí mi. Ó dẹ̀ mú pépà tó wà nínú owó yẹn ó jù sílẹ̀. So wọ́n ti ń gbé fídíò yẹn káàkiri pé ìyàwó kábíyèsí pé wọ́n fọ́kùnrin nọ́mbà. So back to Facebook. Esabod, ẹ má ṣorí burúkú dọ́dọ̀ Àwórì ibi báyìí o. Torí gbogbo orí burúkú tẹ̀ ń ṣe láti jọjọ́ yìí kò sí ìtó kan èmi o. Ẹ má gbé dọ́dọ̀ royal father mi rárá. Ẹ má tiẹ̀ gbé dọ́dọ̀ Cherijafo. Ẹ má gbé dọ́dọ̀ ó gba àwọn ọba tó bá wà ní Lagos State tó jẹ́ tàwórí ibi, ẹ má gbé débi. Ẹ má ṣorí burúkú yín débi bá. Ẹ ra mórí burúkú yín mọ níwọ̀nba níbi tẹ̀fi sí yẹn. Torí mo kó gba àwọn ọba lẹ máa ń gbé àánú. Tẹ́ bá gbé ọba kan nílé Àwórì àánú bíbà. Wo asalama fi bá yín jẹ eégún ọmọ lẹ́yìn lẹ́nu ojú oorun ni kò ń ṣọ̀rọ̀ ọ̀rọ̀ confam lélẹ́yìn o. Gbogbo ìtàn bá yín ṣe yẹn wọ́n bá yín ṣeré ni o. Ẹ má gbé royal father mi àánú jẹ́jẹ́ ni tó jẹ́ lójókòó. Ẹ má tàsí rárá. Ẹ má ṣorí burúkú débi báyìí. Esabod àbí whatever tán pé ẹ má ṣorí burúkú délé Àwórì ibi o. Ẹ ra fi mọ àwọn ìlú òkè lẹ lè má gbé àánú. Ẹ má ṣorí burúkú débi. Ẹ ṣọ́ ara yín pé èèyàn kan ṣe kinní kan ó dà pé ẹ̀mọ́ ẹni tó ń pè ń jà fún ẹ̀mọ́ authority ṣé kò pọ̀ létí yín ni. Ṣé ìdè máa dì ní kò pọ̀ létí ẹ̀ gbọ́ ni ẹ̀ tí gbọ́ ni ẹ̀ tí máa gbọ́. Tó bá ń dárúkọ gbà wọn ọba ẹ má dárúkọ ọba tiwa mi báyìí o. Ó gbọ́ wọn ọba Àwórì ilẹ̀ tiwa mi báyìí. Àwọn máa ń pọ̀ wọn ọba tiwa lé. Ọba lu ti ilẹ̀ kí pọ́nlé. Ẹ má ṣorí burúkú dé lórí Facebook tí mo rí pé mi ò lè comment mi mọ̀kàn tó ń ṣe Facebook mi. Ẹ má ṣorí burúkú débi. Ẹ fẹ́ àfimọ́ níwọ̀nba.